bá a bá ń sọ̀rọ̀ nípa pé kájọ gbọ́lá nílé ayé èèyàn kan ò lè dájọ́ gbọ́lá bẹ́ẹ̀ sì ni igi kan kò lè dágbó ṣe. bá a bá wo ogun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjà á rí wípé nǹkan ò fararọ bẹ́ẹ̀ sì ni nǹkan ò ṣẹnu rẹ̀. iṣẹ́ ọwọ́ òní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní nàìjíríà. bàbá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ àkíńmú lọ́kùnkúndùn á wò wípé ẹni tí orí kan ṣe kan ní ṣiṣẹ́ ọwọ́ láì mọ̀ wípé ọ̀nà kan gbòógì tá a fi lè jẹ́ yàn lé ayé ni. ẹ má gbàgbé wọn ní àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ bó bá kàwé nílé ayé tó bá tún wá fi àwọn iṣẹ́ òòjọ́ tàbí iṣẹ́ tá a ti dá mọ̀ láti ọ̀run wá tó bá fi kún kò sí tó burú nù rẹ̀ á sì máa ṣe bẹ́ẹ̀ láti máa kàwé lọ́nà bíi ti àti ní àwọn àfihẹ́yìn àti àwọn àkùdé díẹ̀ ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn òbí bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àwọn òbí nù lé nítorí bá a bá wo ọmọ wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a ti bí ọmọ ló yẹ ká ti mọ̀ wọ́n kí lọ́mọ yìí kí lóhun tó fẹ́ràn àti máa ṣe ọ̀nà wo gan gbòógì lọ́mọ yìí ti dà. tó bá jẹ́ pé ọmọ tó jẹ́ wípé fẹ́ràn pé kó mọ mú igi méjì kó mọ fi lù kán papọ̀ ni á ti mọ̀ wípé ọ̀nà nípasẹ̀ orin ìlọmọ ilé yóò dà sí á sì ti mú á ti fi sọ́nà rẹ̀ ìyẹn ò di lọ́wọ́ wípé kó mọ́ kàwé tó bá sì jẹ́ wípé bóyá ká mọ mú wáyà ká mọ fi kan bátìrì kí nǹkan mọ gbéná jáde á ti mọ ọ̀nà tọmọ ilé náà gbà. ìdí rẹ̀ tí àwọn èèbó tán fi gbọ́n jù wá lọ nítorí pé kò sọmọ èèbó kan tá ẹ lè rí tí ò ní nìkan ní ọpọlọ. ìdí rẹ̀ kìí ṣe pé wọ́n ń kàwé lọ́dọ̀ wọn ṣùgbọ́n wọ́n tún ní àwọn iṣẹ́ ọpọlọ tí ń bẹ lórí wọn èyí tí wọ́n ń lò láti lè fi gbé ìrìn àjò ayé wọn lárugẹ. ìdí rẹ̀ tó fi jẹ́ wípé àwùjọ wọn fi ń ládùn tó fi ń lóyún. ṣùgbọ́n tá a bá wo orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jáde iléèwé gíga ìyẹn institution tí iléèbó ń pè é tó sì jẹ́ wípé ìtòlọ́kà iléèwé gan kò mọ́ kò sóhun tó lè sọ pé nǹkan báyìí pàtó ló ń lè ṣe inú rẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé a fi ọmọ yìí sí ẹnu ẹ̀kọ́ṣẹ́ tó sì ń lọ iléèwé méjèèjì ò para wọn lára à ń wá àyè fún ni kò yé yín à ń wá àyè fún ni bọ́mọ yìí bá wá parí rẹ̀ tán tó parí iléèwé bí ìkan ò bá gba ìkan gbà àbí bọ́mọ nǹkan bá kọ́ kó tó di pé ó lọ sí iléèwé gíga á ti ní ọpọlọ nípa iṣẹ́ tó kọ́ tó sì jẹ́ pé ó lè mọ̀ fi ránra rẹ̀ níléèwé. ṣùgbọ́n bá a bá ní a ṣe ń gbà náà bàbá mi à sì fárígá ọmọ mi ò lọ o n kò kọ́ṣẹ́ o ìwé lọmọ mi ó kà o méjèèjì ó para wọn lára. ìmọ̀ràn mi rèé o láti àkókò yìí lọ ẹ jẹ́ á máa wo àkọsẹ̀jáyé àwọn ọmọ wa ìṣe wọn nù lé kí ló ń tọ́mọ yìí dá sí ọ̀nà gbogbo náà lè fi sí ọ̀nà wo ló lè tọ̀ yàtọ̀ fún pé ó kàwé ọ̀nà bòmí nǹkan wo ló tún wà ẹ jẹ́ á wò dáadáa ká sì wá fi sọ́nà rẹ̀ kó sì tún mọ̀ kàwé. ìmọ̀ràn mi ò jù báyìí lọ ẹ máa subscribe ẹ sì máa follow page wa kẹ́ máa like rẹ̀ kẹ́ máa comment kẹ́ sì máa share Gbajumo TV ẹ sì mọ̀ pé ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́ ni ẹ mọ̀ gbọ́ wa lọ́lọ́kan ọ̀jọ̀kan àmọ̀ fún yín tán ká sì mọ̀ já yín tán Olúwatósìn Olóyèdé lóko tí èmi jẹ́ tí ayé pè ní Jẹ́jẹ́ Láyé pẹ̀sẹ́ńtà mo rí yín náà. Gbajumo TV, where tradition meets vibes.